أكبر لا إله إلا الله الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم لتفلحوا مع المفلحين عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عباد الله nínú àwọn nǹkan eléyìí tó jẹ́ àdádálẹ̀ tó sì jẹ́ ọ̀ranyàn lórí gbogbo àwọn èèyàn wípé ká jìnnà sí òun náà ni pé ó máa ń ṣẹlẹ̀ láwọn àyè kan wípé ńgbà tí wọ́n máa ń pèpè fún sọlẹ́ yáni tí ń pèpè fún sọlẹ́ tó bá ti débi ashhadu anna muhammadan rasulullah àwọn àrí àwọn èèyàn tí wọ́n mú èékánná àtàǹpàkò wọn tọwọ́ ọ̀tún àti tọwọ́ òsì wọ́n dojú ọ̀kọ̀ọ̀kan kọ ẹyinjú tí ń gbẹ lágbọn abi tí ọwọ́ kọ̀ọ̀kan wà tí olùpèpè fún sọlẹ́ tó bá ti sọ pé ashhadu anna muhammadan rasulullah ẹ̀rí tí ọgọ́rọ̀ wọn tí wọ́n mọ́wọ́ lọ sẹ́yìn jú wọn déédéé bíi kánná wọn ti ká àtàǹpàkò wọn wọn á máa fi bọ́ ojú wọn lọ síta àdádálẹ̀ lásán tí ò sẹ́rí kan tó tọ́ka sí òun náà lélẹ́ yẹn bákan náà ti mà nínú sunna anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹgbàwọ́rọ̀ tó wá látọ̀dọ̀ Hudhayfa ibn al-Yaman radiyallahu anhuma olóhùn bẹ pẹ̀lú anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ́jọ́ kan anabi wa débi igbá alẹ́ àwọn èèyàn kan níbi tí wọ́n máa ń dalẹ̀ sí anabi wa tọ̀ níbẹ̀ ní dúró ìgbà tí mo rí i pé ìtọ̀ lọ́fẹ́ tọ̀ mo tàdí mẹ́yìn jìnnà sí àdìsí yìí ó jẹ́ àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ tí sì ń tọ́ka sí pé anabi tọ̀ lóòrò ẹgbàá wa mi wá látọ̀dọ̀ ìyá ńlá wa Aisha radiyallahu anha níbi táwọn ti sọ pé ẹnikẹ́ni tó bá sọ fún ọpá anabi tọ̀ lóòrò ẹ gbọ́dọ̀ gbàgbọ́ ṣùgbọ́n ẹgbà wáyùn kò fẹsẹ̀ rinlẹ̀ tó bá tiẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ á sọ pé ń ṣe ní tọ́ka sí nǹkan tí Ànábì sallallahu alayhi wa sallam tí máa ṣe nílé eléyìí tó sojú Aisha nítorí pé tó bá sojú èèyàn tí èèyàn bá mà nìkan lèèyàn lè sọ nípa rẹ̀ ṣùgbọ́n gbà tí Ànábì tọ̀ ìta ló ti tọ̀ bẹ́ẹ̀ ó sojú àwọn sàhábà bí Hudhayfa ibn al-Yaman tí wọ́n gba àlàyé yìí wá kò sojú Aisha níjẹ́ ọba sì ti sojú èèyàn lè sọ nípa rẹ̀ lábẹ́ báwọn kọ̀tọ́kọ̀tọ̀ náà ká máa wá fojúkójú ká máa fi wọ ẹni tó bá tọ̀ lóòrò ká máa pè ní ẹni tí ń tọ̀ bí àwọn kèfèrí
bí ń tọ̀ bí àwọn Yahudi àbí bí àwọn Nasara ká máa wá tábùkù rẹ̀ ká máa dá yẹyẹ rẹ̀ lẹ̀ ó dúró ń tọ̀ bí ajá kò tọ́ sí wa nítorí pé orí dédé ló ń wà àwa gangan là sí lórí dédé nígbà tá a máa ń takò torí pọ́tọ̀ lóòrò torí pé ẹgbà wa tọ́tọ́ kà sí pànàbí tọ́ lóòrò ẹgbà wa tó fẹsẹ̀ rìn lẹ́ni eléyìí tó ṣe pé kò sí wà dànù eléyìí bá yé wa a jẹ́ pé kọ́tọ́nà kájẹ́ ẹni tó ṣe wípé táwọn náà bá wá fẹ́ tọ̀ lóòrò ká tọ̀ lọ́nà táwọn èèyàn fi máa rí wòhò wa ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà kò bá jẹ́ pé fẹ́ lóṣòótọ́ ni kò bá jẹ́ pé nídúró ló ti fẹ́ tọ̀ dandan ni kó rí pọ̀ tọ̀ lọ́nà tó ṣe wípé ìdí rẹ̀ ò ní wà ní sísílẹ̀ ẹni tó lójú láti rí ọ̀tọ̀nà lábẹ́ òfin ṣẹ̀ríà bákan náà ó sì gbọ́dọ̀ tọ̀ lọ́nà tó ṣe pé bóun ṣe ń tọ̀ ìní àdápadà àtọ̀ rẹ ìní ọmọ wa lù ọ lásọ ní ọmọ kán sí ọ lára nítorí pé ṣíṣe bẹ́ẹ̀ ẹni tí ò bá máa wá ìṣọ́ níbi ìtọ̀ tó ń tọ̀ wípé kọ́ mọ́ padà tún wá dà sọ́n lára kí máa ṣe sábàbí kéèyàn di àṣàrí. nígbà tí Ànábì sallallahu alayhi wa sallam tó kọjá gbára sàárè méjì kan ó ní innahuma la yu'adhaban wa ma yu'adhaban fi kabir wa innahu la kabir amma ahaduhuma fakana la yastabri'u min bawlihi wa amma al-akhar fakana yamshi bayna an-nasi bin-namima. Ànábì sallallahu alayhi wa sallam ní èkíní kejì àwọn ẹni tó wà nù sàárè yìí ńlá ń fìyà jẹ bẹ́ẹ̀ ni o ntọ́mu ni máa fìyà jẹ wọ́n kìí ṣe ntọ́ tóbi ṣùgbọ́n ẹ̀gbà wa kan ní ó tóbi ọ̀kan nínú àwọn méjèèjì tó bá tọ̀ kìí sọ́ra pé kí ìtọ̀ tó ń tọ̀ kó má tún padà máa fọ́sùn lára. ẹ̀kejì ntọ́ fa ìyà sàárè fún un náà ní kí máa gbófòfó ká láàrin àwọn èèyàn. torí ẹ̀ tí ìgbàláyè bá wà fún wa láti tọ̀ ní dúró ìgbàláyè ò sí fún wa o láti tọ̀ máa ṣẹ́ ìtọ̀ sára láti tọ̀ máa mú kí ìtọ̀ kó máa fọ́n sí wa lára torí rẹ̀ ẹ̀ gbọ́dọ̀ dojú tọ̀ yín kọ ibi tó ṣe ó le ibi tó ṣe kó ní agbára tí ò lè gba ìtọ̀ mára tẹ́ pé títa dànù ni wọ́n máa ta ìtọ̀ dànù tí bá sì ti ń ta ìtọ̀ ìdànù ó ṣeé ṣe kó jẹ́ pé ìtọ̀ ti ń ta dànù yún ara yín náà ni wọ́n máa padà wá. bẹ́ẹ̀ kéèsì o wọ́n á sọ pé anabi sallallahu alayhi wa sallam wọ́n ń tọ̀ lóòrò ọkùnrin lànàbì eléyìí túmọ̀ sí pé àwọn ọkùnrin ìgbàláyè wà fún wọn láti tọ̀ lóòrò anabi kì í ṣe obìnrin ó túmọ̀ sí pé ìgbàláyè ò sí fáwọn obìnrin láti tọ̀ lóòrò torí kò sí bí obìnrin yóò ti ṣe tọ̀ lóòrò tí ìtọ̀ yìí tí ò ní jẹ́ nǹkan tó ṣe kó kún ara rẹ̀ òfin ẹ̀sìn Islam kò sì gbà kí mùsùlùmí ọmọ gbẹ̀gbìn ká ọkùnrin lè tọ̀ lóòrò kó ṣọ́ra fún tọ̀ ní ìṣọ́ra tó ṣe pé irú rẹ̀ ò lè ṣeé ṣe fóbìnrin láti ṣe irú rẹ̀ tó bá tọ̀ lóòrò eléyìí jẹba àwọn wàyí owó tó wá fẹ́ tọ̀ kò bá jẹ́ lóòrò kò bá jẹ́ ní lílòsò ọgbọ́dọ̀ ṣàkíyèsí ike ibi tó dojúkọ tó ń fi ń tọ̀ kì í sàlùkíbìlà kò sì gbọ́dọ̀ jẹ́ àlùkíbìlà iná lọ kọ̀yìn sí nígbà tó ń tọ̀. nínú hadith náà nàbí sallallahu alayhi wa sallam an istiqbali wa istidbari al-qiblati bil-bawl anabi kọ́ pé ká dojúkọ àlùkíbìlà àbí ká kọ̀yìn sí nígbà tá à ń bá ń tọ̀ walakin sharriqu aw gharribu ṣùgbọ́n tẹ́ bá fẹ́ tọ̀ ẹ máa dojúkọ ibùlà àbí ìbùwọ̀ oòrùn eléyìí jẹ́ ti alimadina àtàwọn ìlú tó bá jọ alimadina báwo ni madina ti ṣe rí nítorí pé alqibla ní madina gúúsù ló wà wọ́n sì láà gbọ́dọ̀ kọjú sí alqibla tọ̀ a ò gbọ́dọ̀ kọ̀yìn sí alqibla tọ̀ eléyìí tó túmọ̀ sí pé tẹ́nìkan bá kọjú sí alqibla tọ̀ ní alimadina àjẹpọ̀ kọjú sí gúúsù níbo lọ́kọ̀yìn sí ọkọ̀yìn sí àríwá tó bá sì kọjú sí àríwá tó fi tọ̀ àjẹpọ̀ kọ̀yìn sí alqibla ibi tó ṣẹ́kù nínú àdójúkọ fẹ́ni tó wà ní almadina àtàwọn ìlú tó bá dàbí almadina òun náà ní ibùlà àti ibùwọ̀rùn ibẹ̀ báyìí ló ti ṣe rí ní almadina àtàwọn ìlú tó bá rí bẹ̀ bí alyemen kò rí bẹ́ẹ̀ láwùjọ tí wọ́n ń bí
nítorí pé apá bíi tí al-qibla wà ìbùlà oòrùn ni. Ànábì sallallahu alaihi wasallam ní ẹ gbọ́dọ̀ kọjú sí al-qibla, ẹ gbọ́dọ̀ kọ̀yìn sí al-qibla tẹ́ ẹ bá tọ̀ àbí ẹ bá fẹ́ ṣègbọ̀nsẹ̀, ṣùgbọ́n ṣe ní kẹ́ kọjú sí ìbùlà àbí ìbùwọ̀ oòrùn. Báwa bá rà kọjú sí ìbùlà oòrùn àbí ìbùwọ̀ oòrùn níbí àti ìbùlà rẹ̀ al-qibla àti ẹ̀yìn al-qibla nù. Ìtọ́sẹ́kù fáwa níbí òun náà ní àríwá àti gúúsù. Torí ẹ̀wọ́n tó fẹ́ tọ̀ láwùjọ wa ó ṣàkíyèsí wípé àríwá ńlọ kọjú sí tàbí gúúsù, ó gbọ́dọ̀ kọjú sí ìbùlà tàbí ìbùwọ̀ oòrùn. Ilé ìjọba nínú àwọn àṣìṣe ilé ìtọ́jú àdádálẹ̀ wọn náà ní kẹ́yìn ọgbàgbọ́ ìpẹ́nikẹ́ni tó bá fi lè fi òkúta tó bá fi nu ìdí rẹ̀ nígbà tó tọ̀, àbó fi nu ìdí rẹ̀ nígbà tó yàgbẹ́, àbó tiẹ̀ mú èkísà èyí tí wọ́n ti ṣe ní pépà tá a máa fi nùdí nígbà tá a bá ṣègbọ̀nsẹ̀, tá a sì máa fi nùdí nígbà tá a bá tọ̀, tó bá jẹ́ pé tí wọ́n lónìí tó ń ti pómi ń bẹ, àwọn á máa sọ wípé tó o bá fi lè ṣe sọ̀lá pẹ̀lú wípé nínùdí ló nùdí omi sì ń bẹ, sọ̀láàtì rẹ yóò jẹ́ sọ̀láàtì tó ṣe kó bàjẹ́. Àdádálẹ̀ ni ìgbàgbọ́ ọ̀hún, àdádálẹ̀ lọ̀rọ̀ yùn, nítorí pé ńgbà tó lu ẹlẹ́dàá wọn gbà wípé tá a bá tọ̀ àbá bá yàgbẹ́ a lè nu ìdí wa pẹ̀lú òkúta tàbí nǹkan míì tó lè dípò òkúta bíi pépà eléyìí tá ń lò láyé òde òní láti fi nùdí. Ó ti tó láti lo eléyìí láti fi ṣèmára omi ń bẹ àbí òsómi. Ẹni tó bá wá gbàgbọ́ wípé ńgbà tí ó bá sómi nìkan la tó lè lo òkúta tàbí nǹkan míì tó lè dípò rẹ̀, kágbà pé kò ní àgbọ́yé tó péye, àṣìṣe iná làgbọ́yé tiẹ̀. Àgbọ́yé rẹ̀ ń gan-an lápè ládàádálẹ̀ wípé ìgbà tí ó bá tó sómi nìkan la tó lè fòkúta nùdí, ìgbà tí ó bá tó sómi ó nìkan la lè fi pépà tí wọ́n ṣe fún pé ká máa fi nùdí nùdí, ṣùgbọ́n tómi bá ń bẹ omi la gbọ́dọ̀ lò. Àdádálẹ̀ nírú gbàgbọ́ bá omi ń bẹ omi ò sí, Allahu azza wa jal ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa wípé a lè fi nǹkan nùdí wa ká má lómi, ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa wípé a lè fomi tábà ká má wulẹ̀ kọ́kọ́ fi nǹkan nùdí wa, ó sì ṣe lẹ́tọ̀ọ́ fún wa a lè ti kọ́kọ́ fi nǹkan kan nùdí kó tó di pa tábà. Eléyìí gan ní nǹkan táwọn tí wọ́n jẹ́ ará Kúbà tí wọ́n máa ń hù níwà tó lu ẹlẹ́dàá wa fi ròyìn wa pẹ̀lú pọ̀ nífẹ̀ẹ́ sí àwọn ẹni tí bá máa ń ṣe mára, nítorí pé lẹ́yìn táwọn bá fòkúta nùdí tán wọ́n ó tó fomi fi tábà. Ìgbàláyé wà ipò lè kàn fòkúta lásán nùdí àbí nǹkan míì tó máa ń dípò rẹ̀ tó ń tipó mi ń bẹ, kò sí nǹkan tó burú ń bẹ. Kọ́ ọmọ wa wò pé ẹnikẹ́ni tó bá kókúta ló fi nùdí àbí pépà nígbà tó mi ń bẹ tó bá ṣe sọlá ti rò lè lálàáfíà, àdádálẹ̀ ní nǹkan tó ń sọ. Àríkà nínú tírà fiqh bẹ́ẹ̀ nínú al-Muwatta ti al-Imam Malik rahmatullahi alayhi pé Imam Malik wọ́n ní rárá Ànábì ò fi omi tábà nígbà tó ń ṣègbọ̀nsẹ̀ rí. Kí wọ́n là Ànábì máa fi nu bẹ̀ olókùúta là Ànábì máa ń lò. Wọ́n nítorí pé ká fomi tábà lẹ́yìn ìgbà tá a bá ṣègbọ̀nsẹ̀ ìṣesí àwọn obìnrin ni, Ànábì èsì ìṣesí àwọn obìnrin. Eléyìí lọ́rọ̀ Imam Malik. Ṣùgbọ́n àwọn olùmọ̀ọ́yẹ́kù wọ́n sọ pé rárá ọ̀rọ̀ tí Imam Malik sọ kò ṣe déédé, nítorí pé àwọn ẹ̀gbà wa eléyìí tó múnádóko tó fẹsẹ̀ rinlẹ̀ wọ́n tọ́ka sí pé Ànábì sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa ń fi òkúta tó máa fi nu ojú ìgbọ̀nsẹ̀ àti ìtọ̀, iná ẹ̀lẹ́gbà wa tún wá tó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa tó tọ́ka sí pé Ànábì sallallahu alayhi wa sallam wọn a tún máa lomi bákan náà, ètò túmọ̀ sí pé ká lomi ká fi tábà, ká lomi ká fi tábà ńgbà tá a tọ̀ àbá bá sì gbọ̀nsẹ̀. Eléyìí kìí ṣe iṣẹ́ àwọn obìnrin lásán, èyí táwọn ọkùnrin tí wọn lè bá wọn dórogún nínú ẹ̀ rárá.
àti mà ipò fi ẹ̀sìn Islam ó fi yé wa pé àwọn obìnrin nígbà tó bá ń ṣe nǹkan oṣù tàbí ẹ̀jẹ̀ bí máa bá jáde lára wọn, èèwọ̀ ni káwọn obìnrin yìí kí wọ́n ṣe sọ̀lẹ́. bẹ́ẹ̀ náà ni èèwọ̀ ni kí wọ́n ṣe sùyàm. èèwọ̀ ni kí wọ́n ṣe sọ̀lẹ́, èèwọ̀ ni kí wọ́n ṣe sùyàm. ò gbọ́dọ̀ dánwò kó a sọ pé bó lẹ̀jẹ̀ ti ń jáde, kí ló yẹ tẹ̀wá ní káwọn má ṣe sùyàm, tẹni ká má kópa ń bẹ̀. èyí ti rí tààfin ní ṣe sọ̀lẹ́ à. bẹ́ẹ̀ lòfin ṣẹ̀ríà sọ. ìgbà tí Ànábì sallallahu alaihi wa sallam wọ́n ń sọ̀rọ̀ nípa pé àwọn ọ̀rẹ́ni tó já láàbọ̀ làákàyè tí Olúwa fún ní agbára láti rí àwọn ọkùnrin tí wọ́n gbọ́n tọpọlọ wọn mú bérebére rámú bí àwọn obìnrin. tó ń tipá láàbọ̀ làákàyè làwọn obìnrin, ṣùgbọ́n Olúwa fún wọn ní agbára tí wọ́n fi máa rí ọkùnrin tó gbọ́n tọpọlọ rẹ̀ mú bérebére tí wọ́n máa fi rí wọn rámú. àwọn obìnrin wọ́n wá gbọ́ ọ̀rọ̀ yìí, wọ́n ní ẹni àwa la láàbọ̀ làákàyè, àwa la láàbọ̀ ẹ̀sìn. báwo la ṣe jẹ́ aláàbọ̀ làákàyè, ọ̀nà wo la ṣe jẹ́ aláàbọ̀ ẹ̀sìn? Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní ṣe bí tí ẹnìkan nínú yín tí bá ń ṣe nǹkan oṣù kìí ṣe sọ̀lẹ́, bẹ́ẹ̀ ni kìí ṣe sùyàm. àwọn obìnrin ní bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ náà sì ni nígbà tá a bá fẹ́ káwọn èèyàn jẹ́rìí, ẹlẹ́rìí ọkùnrin nípa ọ̀rọ̀ owó, ẹlẹ́rìí méjì. tá a bá wá ọkùnrin méjì, ajẹ́kọ̀ọ́kùnrin kan àti obìnrin méjì. èyí ti rí tó fi jẹ́ pé obìnrin méjì ló dípò ọkùnrin ẹyọ kan nígbà tá a rọ́kùnrin pé méjì. Olúwa ti ṣàlàyé, ó ní an tadilla ihdahuma fatudhakkira ihdahuma al-ukhra. ó ṣeéṣe kọ́kàn nínú àwọn obìnrin méjèèjì kó gbàgbé, obìnrin kejì ọ̀ràn létí. eléyìí túmọ̀ sí wípé àwọn obìnrin nígbà tó bá ń ṣe nǹkan oṣù tàbí ẹ̀jẹ̀ bí máa bá ń jáde lára wọn, wọn ò ní í ṣe sọ̀lẹ́, bẹ́ẹ̀ ni wọn ò ní í ṣe sùyàm. àdádálẹ̀ ni o, yóò wá yanu kọ́ yanu gbàgà kó lẹ́yìn ọ̀rẹ́ rí kan tó ní wọn ò ní í ṣe sọ̀lẹ́, bẹ́ẹ̀ ni wọn ò ní í ṣe sùyàm nígbà tó bá ń ṣe nǹkan oṣù. ọ̀rọ̀ ọ̀rẹ́ wọn àdádálẹ̀, ojú ọ̀nà oṣù fẹ́ bẹ̀sìn jẹ́ iná lọ wà. kẹ́ máa kíyèsí àwọn atani ò máa bá yín sọ̀rọ̀ ẹ̀sìn yín, tẹ́ máa gbọ́ tẹ́ fi máa tẹ̀lé. torí pé púpọ̀ nínú àwọn èèyàn ẹni tí wọ́n ṣì lọ́nà ni wọ́n máa wá, kó lọ Ẹlẹ́dàá kó má ṣì àwa lọ́nà. nínú àwọn àdádálẹ̀ wọn náà ní pé láwọn àwùjọ kan wọ́n máa ní ìgbàgbọ́ wípé nígbà tí àwọn obìnrin tí wọ́n jẹ́ ọmọge tó bá ṣe nǹkan oṣù nígbà àkọ́kọ́, ó láwọn nǹkan kan tí wọ́n ṣe ní ìjọ́ tí nǹkan oṣù bá kọ́kọ́ jáde fún wọn nínú ìgbésí ayé wọn. bí wọ́n sọ pé yọ́ pààrà ilé bàbá rẹ̀ lẹ́ẹ̀méje, yọ́ pààrà ilé bàbá rẹ̀ lẹ́ẹ̀méje nítorí pé náà ti dobìnrin nù. pípààrà ilé bàbá lọ́wọ́ kàn. tí bàbá rẹ̀ bá ti kọ́lé ńkọ́, sílẹ̀ mìíràn tí bàbá rẹ̀ wà iná ni wọ́n tún máa pààrà. ó sì lè pààrà ilé bàbá rẹ̀, ilé bàbá rẹ̀ á máa ṣe Káàbà. àdádálẹ̀ burúkú nù. láwọn ọbọ míì wọ́n lè sọ pé ńgbà tí obìnrin tó bá kọ́ rí nǹkan oṣù alákọ̀ọ́kọ́, ó ní láti sáré jáde ńlé lọ digi máńgò mú. tó bá wá digi máńgò mú lọ́wọ́ dìímú dáadáa, yóò gbámú tagbára tagbára, nítorí pé eléyìí yóò ràn án lọ́wọ́, yóò jẹ́ kó máa dàgbà tóbi sára, yóò jẹ́ kó máa dàgbà tóbi sára. kò ní jẹ́ ọkàn máa jẹun kó má bọ́ ara jẹ níṣẹ́ tí nǹkan oṣù ti bẹ̀rẹ̀ fún yìí. àdádálẹ̀ lásán tí ò nítumọ̀. kò sí nǹkan tó a fẹ́ fi ṣe ká máa tán ara ẹni jẹ lórí òdo, kí máa wọ́pọ̀ láwùjọ bí tí wọ́n bá ti nímọ̀ nípa ẹ̀sìn. bẹ́ẹ̀ náà ni nínú àwọn àdádálẹ̀ eléyìí tó ṣe pé àwọn èèyàn máa ń ṣe nípa tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ obìnrin ṣe nǹkan oṣù àbí ò ṣe nǹkan oṣù, àbótí nǹkan oṣù ti dá látàrí pé obìnrin yìí oyún ló ní. òun náà ni bí àwọn obìnrin
tó ṣe pé wọ́n ń rọbí lọ́wọ́ wọ́n ti ń rámì rápẹrẹ ó súnmọ́ kí àsìkò àti jáde ọmọ táwọn lóyún rẹ̀ kó ti dé àwọn àlọ́ gbé wàhálà àbí ká lọ gbé abọ́ kan àwọn àmà hàntú sí àbí ká lọ kọ tírà kan káwá wé lókun káwá gbé kọ lọ́rùn àbí ká ní kó máa mú ká ní gbogbo ibikíbi tí bá ń lọ àbí ń tà hàn tá a wá fọ̀ tá a ní kó máa mú àbí tá a fọ́n sí lára tá a tún fọ́n sí níkùn wípé torí kó lè bá àbí wẹ́rẹ́ gẹ́gẹ́ bó ti ṣe wá nínú àwọn tírà kan gẹ́gẹ́ nínú àwọn tírà yẹn bí àwọn nákàlí bí àwọn nǹkan tó ṣe pé ẹ máa ṣàṣàṣì iná ló kúnnú wọn gẹ́gẹ́ bí tírà Shamsul Ma'arif àti tírà Ar-Rahmatu fi at-Tibb wal-Hikma bákan náà Tashilul Manafi' àwọn tírà tó ṣe pé à ń kọ́ni nídán à ń kọ́ni lásàsì ló kúnnú ẹ̀ ọ̀hán ní pé torí pé wọ́n ti kọ́ lédè lárúbáwá bó ló ti wá lè jẹ́ sínà àìmọye ìsìnà sídè tó máa fi kọ tírà wá túmọ̀ sí pé tírà àwọn ò lè jẹ́ nǹkan kan jòdodo lọ torí ẹ̀ ká máa pọ̀kọ́ púpọ̀ ká máa hàn án kú hàn ká máa mùmú kú mu kò sí nínú lànà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àdádálẹ̀ lásán ni o gbogbo àwọn ẹgbàá wa tí wọ́n sì máa mú wa lórí pé wọ́n ní ká ṣe báyìí nítorí pé ẹgbàá wa kan wá bẹ́ẹ̀ bákan méjì ni nínú kẹgbàá wa kọ́ jẹ́ ẹgbàá wa kọ́ńdẹ̀ àbí kó sì jẹ́ afagbárí gbé kalẹ̀ tọ́jẹ́ rọ etí ìsà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam lọ́sọ kò sí tàbí ṣùgbọ́n ẹni tí ò lóyún tí ò fẹ́ bímọ ó ń bùkátà dùà kátó wá pẹ́ni tó lóyún tó ṣe pé ń rọbí ó fẹ́ bímọ òun náà ń bùkátà dùà wa qala rabbukum ud'uni astajib lakum Olúwa yín náà máa pè mí tẹ́bá tí ń pè mí wọ́n máa jẹ́ yín kò sí tàbí ṣùgbọ́n amman yujibul muftarra idha da'a wa yakshifu as-su' tálẹ́ni tí máa dá ẹni tó wà nù pọ́njú lò ní ìgbà tí ọba pè tí sì máa gbé aburú kù kò sẹ́nìkan àyàfi Allahu azza wa jal tẹ́lẹ̀ yìí bá yé wa bẹ́ẹ̀ ajẹ́kùn nìkan ló yẹ ká máa pè ó nìkan ló yẹ ká máa rábàbà lọ sọ́dọ̀ rẹ̀ gbogbo àdúrà tá a bá sì ń ṣe ẹ jẹ́ ká máa ṣe tọkàntọkàn torí pé àdìsí kan fi hàn pé inna Allaha la yaqbalu du'a'an min qalbi ghafilin lahin Allahu kì í gba àdúrà o eléyìí tó bá ti ọkàn afọ́nufọ́ra olùgbàgbéra tó bá pinnu ọkàn olùfọ́nufọ́ra olùgbàgbéra làdúrà bá ti jáde Olúwa kì í gbà mọ́tì ọjọ́ pẹ́nu rẹ lásán ní sàdúrà nígbà tọkàn rẹ ò sí mbẹ máa ṣàdúrà tọkàntọkàn tọrọ fún ìyàwó rẹ tó diwọ́di sẹ́nu kó ló wá kó ṣe àti bímọ rẹ ní rọrùn kó jẹ́ ká gbóhùn ìyá kó jẹ́ ká gbóhùn ọmọ Olúwa ẹlẹ́dàá wọn sì ṣe ní rọrùn aláàánú lolúwa ẹlẹ́dàá wa wọ́n sátì má jà kàn jẹ́ kí ọkàn rẹ wá ń di àdúrà tó ń ṣe Olúwa ẹlẹ́dàá wa yóò jẹ́ kó wá ní rọrùn nínú àsìkò tádùá sí máa ń gbàjù náà nígbà tẹ wà nínú pọ́njú gbàtẹ wà nínú ṣòro nígbà tí nǹkan le jọjọ bó ti ṣe ń le máa yín tí ò dùn máa yín bó ti ṣe ṣòro fún yín tí ò rọrùn fún yín ẹ fi máa ṣàdúrà ẹ̀rí padà àyàn gbà náà ni aláàánú lolúwa ẹlẹ́dàá wa nínú àwọn àdádálẹ̀ eléyìí tó ṣe wípé àwọn èèyàn ń ṣe tó sì ń bẹ nínú ìṣesí ayé ojú dúdú eléyìí tó jọ́ra yàn pé ká jìnnà sí àwọn mùsùlùmí ètò ní í ṣe pẹ̀lú obìnrin ṣe nǹkan oṣù kò ṣe nǹkan oṣù òun náà ni pé nígbà tóbìnrin bá wá bímọ á máa wá yiri rẹ̀ wò pé kí ló bí ṣé tá à ń wá ló bí ni àbí tá a fẹ́ èwo ni à ń wá èwo la fẹ́ ọkùnrin ni wọ́n wà obìnrin ni wọ́n fẹ́ eléyìí ń bẹ nínú ìṣesí wọn láyé ojú dúdú tí ó sì yé máa bẹ títí dòní ìyá ńlá wa Aisha radiyallahu anha yẹ́bù sí wá nínú tírà al-Imam al-Bukhari al-Adab al-Mufrad wọ́n ní tó bá wá fún
Aisha nírò pẹ́nìkan nínú mọ̀lẹ́bí iye kan tàbí ara ó bímọ. Ntí Aisha máa ń béèrè òun náà ni pé ṣé ọmọ yun t'Olúwa dá pé, ṣé gbogbo oríkèé rẹ̀ ló pé, ṣé kò lábùkù kan lá. tó bá ti ní bẹ́ẹ̀ ni Aisha ó dúpẹ́ fún Allah, yóò sì máa bá ọlọ́mọ yọ̀. ó rí gbọ́rí lẹ́nu ìyá ńlá wa Aisha radiyallahu anha pé wọ́n fi ọjọ́ kan sọ pé akọ́ńbábo ìníntẹ́bí. Aisha sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ torí pé wo ni èso rí, ìwọ ni èsè dẹ̀ra, gbogbo ẹ̀ lórí, gbogbo ẹ̀sìn ní dẹ̀ra. ká máa dúpẹ́ fún Allah lórí ìdẹ̀ra tó ṣe fún wa. àwọn ọlọ́mọ lánàá yìí Allah ṣe wá lọ́lọ́mọ lónìí. èwo wá ni èso ọmọ tó fi wá jẹ́ pé ẹ̀ ń bá ti bí ọmọkùnrin inú wọn máa dùn, wọ́n tún máa wo obìnrin tó bí láwòtúnwò nítorí pé obìnrin mẹ́ta ni ó jẹ́ àríjàkulẹ̀ lágbọ̀n ọ̀dọ̀ rẹ̀. ó tiẹ̀ kárí ìjàkadì ọ̀dá ìwọ lọ dá nítorí pé kí ni ọkùnrin ló bí akọ náà nírú rẹ̀ bí, torí pé lè tiwa akọ làwọn ìyàwó wa máa bí. àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ inú wọn wá ń dùn. bẹ́ẹ̀ làwọn obìnrin ni wọ́n fi mú fáfèrè nítorí àti lè bá àṣàmì pé àwọn kú oríire. àfà gbogbo ẹ̀bùn ọ̀fẹ́ ẹ̀sìn tí wọ́n pín tán nítorí àti kọ́ máa káàbọ̀, torí pé táwọn wá òun náà lábí. báyìí tọkọ náà bá wá dé ọkọ fẹ́ sọlẹ̀ dòkè lọ́fẹ̀ẹ́ sókè dilẹ̀ níbi tí inú rẹ̀ ó dùn dé, tí ó tún máa gbé ìyàwó tí ó máa sá tí ó máa rà lórí gbogbo irun tó ń fẹ́ fún. ẹ wá wo ìdàkejì ní ìgbà tí ìyàwó wọn tó bá bí obìnrin, ẹ wo bí ìbànújẹ́ bí ó ti sọ torí wọn kodò tóníkálukú wọn tí ó pa lọ́lọ́ bí ẹni tó fọ́sẹ̀. táwọn èèyàn ọkọ, àwọn bàbá ọkọ, àwọn ìyá ọkọ, àtẹ̀gbọ́n àtàbúrò ọkọ, táwọn ti máa wọ ẹnu burúkú sí ìyàwó yìí la, tó ti máa fojúkójú tó sì máa wò ó, tó ti máa wò pé àsìfẹ́ ni wọn kàn kó wa lóúnjẹjẹ lásán. àwítán ọlọ́bí obìnrin la sọ pàǹbùkátà ni. ẹ̀yin lẹ́yìn rántí tẹ bọ́tìnì dáadáa, nítorí tẹ bá tẹ bọ́tìnì dáadáa tẹ̀sí sọ fún ẹ̀rọ tí ọba yín gbọ́ ọmọ jáde pé akọ ni kò gbé jáde, bóyá ẹ̀rọ wọn bá gbé jáde àwọn òpònú dìdìrìn tí ọ̀gbọ́n ṣé ẹ̀rọ lóbìnrin àbí nǹkan tí wọ́n fi sí lára iná lọ gbà wọ́n mọ̀ pé bó ṣe ló jókòó lọ bára rẹ̀. kí ni wàhálà tiẹ̀ aládàádáálẹ̀ gbogbo ẹ̀ wá ń banújẹ́ nítorí pé ìyàwó bí obìnrin. tọkọ náà bá tún wá dé wọ́n á sọ fún pé ẹ sá kú oríire òní o, ẹ kú oríire ọ̀sán ti bí kí ló bí ni ó béèrè tààrà kí ló bí. àyà ìyàwó náà ti là kàrà kí ló bí wọ́n ní àwọn obìnrin ni wọ́n bí. ìwí kí ni lọ́wọ́ ẹni tí ń wá wọn tí ọ̀rọ̀ ma. wàláhì tí nǹkan mi bá ń bẹ yàtọ̀ sí obìnrin yóò fẹ́ kápò bì. Olúwa wá ṣàánú rẹ̀ wọ́n lọ́mọ alálẹ́ lọ́wọ́ eléyìí mọ̀ ń fẹ́ ìfẹ́ eléyìí òpònú tọkùnrin níyàwó rẹ̀ tó bímọ ṣebóbìnrin náà ni bàbá tiẹ̀ àti ìyá tiẹ̀ àwọn ìbámu bí tani wọn ọba fẹ́ tí ó tiẹ̀ ṣe kò kárí àti bí eléyìí fún ọ. mẹ́rin kóbìnrin náà ló bí àwa náà kí wọ́n á dé tá a kórìíra obìnrin àdádálẹ̀ burúkú ni. bẹ́ẹ̀ ni wíwí tá a máa wí yẹn tó pé lẹ́nu wa tí wọ́n bá ti kó wọ́n bímọ á ti sáré máa béèrè ọkùnrin àbóbìnrin ọ̀rọ̀ tí ọ̀dá ni. masha Allah tó máa ń bẹ lálàáfíà tí ìyá ọmọ náà ń bẹ lálàáfíà bẹ́ẹ̀ ni alhamdulillah láti ṣàdúà bó ṣe yẹ ká máa ṣẹnu. nítorí pé nígbà tí èyí ń béèrè ẹni ọkùnrin àbóbìnrin kí ló dé tẹ̀ sọ pé obìnrin àbọ́kùnrin. ọkùnrin lẹ́kọ̀ọ́ tì síwájú torí pé ilẹ̀ ń fẹ́ nítorí wá sí wo Allah ló máa ń bóyàn. Allah lè bùyàn lẹ́bùn kẹmọ́ á bínú
ṣebí Allah ló mọ ọmọ tó dáa, òun ló sì mọ ọmọ tó ṣe pé yóò wúlò fún yín, ẹ̀yin ọmọ kí ni wàhálà láti wá jẹ́ pé àti wá kó ọmọbìnrin akóso yọ́bọ̀yọ́bọ̀, kò ní máa ṣe má, kò ní máa rìn má, yóò máa wo ìyàwó yẹn ni tìkàtẹ́gbín, òǹkómi lóúnjẹ jẹ lásán, wọ́n lẹ́ bàbá olóúnjẹ, bàbá olóúnjẹ tí ń bọ́yàwó tọ́ba sì dàbí ilé ìfín tálẹ́ni tó ṣẹ́ ń bẹ̀ ìwọ náà lọ ṣẹ́, nítorí pé ilé ìwé tí à ń ti ń fìwé ránṣẹ́ ìyẹn jẹ́ òsì ń bẹ̀, nítorí ọba fi ránṣẹ́ iná ni wọ́n gbà lọ. èyí tí wọ́n fi sínú ìyàwó rẹ̀ lọ́jáde kí á ní bí ọnú Ọlọ́run lọ́wọ́ máa bẹ̀ tó bá pẹ̀lú ọmọ bá pàtó lọ́n fẹ́ bẹ́ẹ̀ aláàánú ni, àmọ́ kí wá ṣe kóbìnrin o láwọn á tìrà ma o láwọn kanra ma o láfúnlẹ̀ ma o láfẹ́ yà wẹ́rẹ̀, nítorí pé ó bí nǹkan tó lùwà ni yóò bì. kò sí bọ́tìnì kan lára obìnrin tí wọ́n máa tẹ o láwọn àtẹ pé wáyé ní kọjáde o x kọ́là ń fẹ́ lọ́tẹ̀ yìí o. olú ẹlẹ́dàá wa òun ló máa ń fún àwọn èèyàn lọ́mọ, òní máa ń fún wa ní tó bá wù, àwa bọ́lá ń yàn fúnra wa. tó bá ń ṣàlàyé fún ọ pé tẹ bá ṣe báyìí 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 ọmọ lè di báyìí 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 tẹ bá ṣe báyìí gbogbo ẹ̀ gbogbo ló ọba sáfẹ́ náà, tí ọba fẹ́ bóòlù ti fẹ́ ṣe. ẹ bá hospital làwọn obìnrin lọ yìí, ó sì lóyún, wọ́n ti ń sọ fún pé ń kú bí ọ̀sẹ̀ méjì o bẹ́ẹ̀ bí ma, wọ́n wá ya scan tí wọ́n máa fẹ́ yà káyìn. dókítà wa ń sọ fún obìnrin yìí pé Allahu Akbar, ọmọbìnrin lọ́mọ yìí, wọ́n ti fìyà lọ́kàn balẹ̀ ọmọbìnrin lọ́mọ yìí. ìgbà tí wọ́n bímọ lọ́mọkùnrin bá jáde tí ó yẹ ká di dókítà mọ̀ pé òpùrọ́ ni ọ́, òpùrọ́ ni ọ́, skáàni ni skáàni rọ́wọ́ mọ́ṣíìnì rọ́. a sì wí tán ẹ̀pẹ́ yín o ẹ ti ní skáàni mọ́ṣíìnì o tẹ́ ń fi máa ń tọ́wọ́ àlápò òbí mọ́ṣíìnì rọ́. òfin ṣẹ̀rí àti dáàjù wàláhì tàláhì. ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àní fún nídàájọ́ 100 lórí 100 wípé gbogbo ń tó bá wí bẹ́ẹ̀ ni láéláé. àgbèsábẹ́ ọ̀gbọ́n ó ṣeéṣe kó rí bẹ́ẹ̀, ó ṣeéṣe kó má rí bẹ́ẹ̀. nǹkan tí dókítà náà ti ń ṣe tí ì sọ̀rọ̀ ogún ọdún tó ṣe jẹ́ bí ṣe máa ń rí nánu lọ́sọ̀ pé báyìí tó mi ọ̀pọ̀lọpọ̀ ń bọ́ sí lọ́tẹ̀ yìí kọ̀ bọ́ sí ṣe ẹ́ lò náà ni ṣe é pọ̀ náà ni. bẹ́ẹ̀ náà wọ́n rí fún ọ wọ́n ní ọmọ táwọn wò lójú amóhùnmáwòrán tó wà wájú wa yìí o ọkùnrin ni lórí bí jọlọjọlọ rẹ̀ ó dàbí abẹ́ ọkùnrin, ìbọn dàbí náà ni ọmọ wí ọkùnrin ni. àfà ń máa wọ́n gbọ́ ọmọ jáde ọmọ bá dábò gbẹ́ndẹ́mìrin lọ́ba di dókítà mú pé ọ̀pá mi ó ti bà tèmi jẹ́, mo ti fánu lé ẹ̀dá àkùnṣe bí irun táwọn wí náà nù. ẹnu kí ló ń fan ìwọ lọ fẹ́ rọ ọmọ ni. ebi ńgbà tó bá tó bí lọ́ọ̀mà tó bí o ti wá gùn lórí tí wọ́n sọ fún ọ lọ́sípítù, ọwọ́ àdó hospital rù ọwọ́ wá abẹ́rẹ́ olóògùn dókítà lọ́rùn tí òní gbàdájọ́ pọ̀ pààyàn báwọn. torí ẹ jẹ́ ká gbà fún Allah, ẹ jẹ́ ká gbà fún Allah. àdádálẹ̀ ni kọjá pé ńgbà tá a bá bí ọmọkùnrin nínú wa máa ń dùn, tá a bá bí ọmọbìnrin nínú wa máa bàjẹ́. ìyàwó yun yóò máa gbìyànjú láti tún dùn àánú, yóò tún gbọ́ ọmọ wa fún ọmọ ọgbẹ́ kíni wàhálà ẹ̀dáàkùn ọmọ rẹ̀ náà oníkíni wàhálà. wọ́n máa ṣeré bàbá aláìlágbọ́yé olódo wọ́n máa ṣeré nítorí pé òun wò pé ṣé ní tí wọ́n fẹ́ ló bí òun kò sí lọ́wọ́ mi. Allahu akbar. torí délé ẹja kíyè sára o, ẹja kíyè sára. a oríire ọ ń bẹ fẹ́ni tí ó bá ti hùwà ayé ojú dúdú. kí ni wàá yọ ojú dúdú láyé jọ́n láyé ìsìnkan ẹni tí ìyàwó rẹ̀ bí ma torí pé obìnrin ló bí ọkùnrin lòún sì ń fẹ́ ẹ̀rí pé bẹ́ẹ̀ ó lè tu ó sọ pé ń kọ́lẹ̀ ó ti bí méjì tẹ́lẹ̀ tún mọ́ kẹta wá
wọ́n máa kọ́ ọmọbìnrin tó lé ní síbí Allah ló bùn ọ lẹ́bùn tó ń bá ń fi orí sí mi bẹ́ẹ̀ aláàánú òun náà ni ọgbọ ni ọgbà omi tí ọba tiẹ̀ kọyàwó kó lé dànù yóò ti máa sọ ọ́n bẹ́ẹ̀ pé mo fi ń yọ oṣù méjì sọ́ọ̀nì ẹlòmíì ọ̀wọ́lé máa fẹ́ ẹlòmíì Olúwa ní agbára tó pọ̀ lóòótọ́ ọ̀fẹ́ lòmíì gbà tó lọ bí ma obìnrin ló bí ọwọ́ apẹni tó pa báyìí abẹ́ bọ́yá kìíní kan bá kọ̀kọ̀ burú ó tún bí kejì obìnrin eléyìí sì ti pàdé máa ń tiẹ̀ pé wọ́n yẹ kó gidi obìnrin lọ́wọ́ lára tó àwọn ṣẹ̀ṣẹ̀ dé káwọn máa bí ọkùnrin sùn ẹ̀kẹta obìnrin ọwọ́ awádọ́ imam ẹ̀dàpọ̀ ẹ̀ràn mi lọ pẹ̀lú àdúrà ìgbà yìí láàárọ̀ láago mélòó ṣebí tẹ́lẹ̀ òun wò pa gbára rẹ ni òun wò pórí pípẹ́ ni òun wò kóbìnrin kan ni wọ́n kọ obìnrin máa la kí ni ìṣẹ̀lẹ̀ ìwọ obìnrin náà tó ti wá dákú nítorí pé bí obìnrin ọ̀gbádùn òun ti bí obìnrin alákọ̀ọ́kọ́ obìnrin lẹ́ẹ̀kejì tí wọ́n ṣe wá sọ fún kóbìnrin náà ní lọ́tẹ̀ yìí àwọn dókítà du ẹ̀mí rẹ̀ wàláhì bí àlòkù kọ bọ̀ pé bọ́ọ̀lù owó ti wílé ọjà lé ní òkúkú jalè ẹ̀yin ọkùnrin náà ni ẹ̀yin ní kàmátù tó jẹ́ pé fojú wọn balẹ̀ ẹ ti halẹ̀ mọ́ bàjẹ́ bẹ́ẹ̀ àwọn obìnrin wọn ló wọn máa bíjọ tó wọn tọ́ wọn tán ní sẹ́ni kó tún mú wọn lọ bàárà rẹ ní sọ́tí ọ̀rùn ebi wọn náà mú ìyá rẹ lọ ni àbẹ́ ẹ̀kọ́ ni wọn náà mú ìyá rẹ lọ ni ẹnìkan náà ni ó mú tiẹ̀ náà lọ wọn mú tèmi lọ èmi mú tiẹ̀ lọ láyé fi ń gbá làáfíà wọ́n kàn fẹ́ bí àwọn ọkùnrin kalẹ̀ tẹ̀kọ́ àwọn ọmọ ọlọ́mọ kẹfẹ́ wọn kí lè ti yín ó kún bá mú ẹnìkan ọ̀fẹ́ ti yín tó sì yẹ kó rí bẹ́ẹ̀ torí de eléyìí báyìí ìrẹ̀yìn tẹ́ ẹ máa dákú tẹ́ ẹ bá ti bí máa tọ́ máa ti sọ pé obìnrin ló bí obìnrin míì ó bí obìnrin méje méje jẹun lọ́dákú tí wọ́n du ẹ̀mí rẹ̀ ìgbà míì ọkọ òfúnlẹ̀ máa ń ọkọ ọ̀sọ́ fún pé báyìí o àmọ́ òun ló láníyàn burúkú kan torí pé àwọn méjì mẹ́ta ni wọ́n wà lọ́dọ̀ kọ òun á wò ó pé tó wọ́n bá bí ọmọkùnrin tálẹ́ni tí wọ́n jọ máa fagagbága pẹ̀lú àwọn ọmọ orogún òun táwọn jọkùnrin ẹ dákun fagagbága báwo sáǹgbélé ayé ká lè máa jà ní nínú ilé kan náà ọmọ bàbá kan náà fagagbága báwo torí àníyàn burúkú tí a ń lòun sáfì ẹsìn máa pé Allah ní agbára tó pọ̀ níta ìbá wá tẹ̀sí harahara lé lórí o yóò mú kọ́ máa yàdọ̀ yín ọwọ́ akúbó tèsè para rẹ̀ wò kó tún ríran wò orídìí eléyìí àdádálẹ̀ burúkú ni ọjọ́ pọ̀kan ló wù wá ọkàn wù wá Olúwa ló sì ṣẹ̀bùn fún wa kò yẹ kó rí bẹ́ẹ̀ Olúwa fún wa nírò wọ́n ní wa idha bushira ahaduhum bil untha ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أو يدسه في التراب ألا ساء ما يحكمون Olúwa ní tó bá fẹ́ nìkan nínú wa nírò ipe abo níyàwó rẹ̀ bí Olúwa ní ojú rẹ̀ ó ṣẹ́kù ní dúdú tó díjú má gbárí tó fàdúró lẹ́ni tí ló ń bí ẹmọ́tọ̀ yóò di yamakàn ẹ dákun ìdùnnú ló dé Olúwa ẹlẹ́dàá wa ó bùkún ọ wọn náà ti dẹni tó lọ́mà dúpẹ́ fún Allah ọkùnrin ló ń sáfẹ́ bí ẹ rí àwọn mọ̀lẹ́bí kan wà tó ẹ pé láti bẹ̀rẹ̀ wọn dópin mọ̀lẹ́bí yìí ògidì ọkùnrin ni wọ́n bí wọn ò bí obìnrin tẹ́ ń bá ń gbọ́ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ẹ mọ̀ pé kẹ́ńlá ń bẹ lára kẹ́ẹ̀tún bí obìnrin. bàbá kan sọ fún mi wọ́n ní kí n dákun kí n bá wọn sọ fún gbogbo ara yìí bóyá àwọn ò rojútùú sọ̀rọ̀ àwọn wọ́n ní ìyá jẹ́ àwọn mo níyàwó lọ́jọ́ yín wọ́n láwọn bímọ mẹ́rin ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ọkùnrin ni wọ́n àwọn sì jẹ́ni tó ń ṣiṣẹ́ ìjọba kódà federal sector làwọn wà
àwọn sì jẹ́ ẹni tó ní àgbéga tó ga lẹ́nu sí àwọn kì í ṣe ẹni tó ṣe wípé wọ́n wà nípò eléyìí tó wà ní rẹ́kùrẹ́kù. Àwọn ń tọ́jú àwọn ọmọ bẹ́ẹ̀ làwọn ń náwó lé àwọn ọmọ lórí. Gbogbo àwọn ọmọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin tọ́jọ́kùnrin àwọn sánà bí wọ́n ti ṣe kẹ́kọ̀ọ́ lọ ilé ẹ̀kọ́ gíga. Àwọn kan nu wọn wọ yunifásitì Nàìjíríà ń bí, ṣùgbọ́n ọ̀kan nu wọn òun gbìyànjú wípé òun fẹ́ wọ yunifásitì l'Amẹ́ríkà. Lóòótọ́ Olúwa Ẹlẹ́dàá wá sì gbà fún, wọ́n gbà á wípé kó wá kẹ́kọ̀ọ́ l'Amẹ́ríkà. Ọmọ yìí ìgbà tí ó lọ sí Amẹ́ríkà kọjọ́ wípé gbogbo nǹkan àní àwọn nǹkan tá a ní tó wọ́n lówó gbogbo ẹ̀ náà la sátà ọmọ olè bá rí Amẹ́ríkà yìí lọ. Aṣeṣeṣe títí ọmọ lọ adúpẹ́ fún Allah. Asanwó sùkúù rẹ̀ lọ́dún àkọ́kọ́ títí débi ọdún ẹlẹ́ẹ̀kejì, ṣùgbọ́n sí ìyàlẹ́nu ọ̀nà àti sanwó yìí kò rọrùn má, nítorí pé owó tó máa ń gbà láwọn ilé ẹ̀kọ́ ìlú òkèèrè wọ́n pa àwọn ìlú òyìnbó Amẹ́ríkà, Australia, Canada kì í sowó tó rẹ́rìn, owó tó pọ̀ gidigidi ni. Kó mọ ọmọdé pọ̀ gbọ́ ha nígbà táwọn òróró skul san má, àwọn wá jọ sọ pẹ̀lú ìyá rẹ̀. Ìyá náà sì ti ń sánà wípé òun náà ń lọ sí Amẹ́ríkà yìí, òun náà ti rí físà gbà. Tọ́ ìwọ ìyá ọ̀rẹ́ àtètè máa wá lọ kó fi lè bá àwọn mójútó bí wọn ò ṣe nílé ọmọ yìí nílé ẹ̀kọ́. Ìyá sì lọ sí Amẹ́ríkà, òun ti fẹ́ lọ Amẹ́ríkà tiẹ̀ tẹ́lẹ̀ o. Ìgbà tí ìyá wa lọ sí Amẹ́ríkà, àwọn ọ̀sá gbọ́n kankan nípa pé bóyá wọ́n lé ọmọ nílé ẹ̀kọ́ àbí wọn ò lé nílé ẹ̀kọ́, gbàtọ́ pé iṣẹ́ nìyá ń lọ sí, bóyá ìyá ti ń bá sanwó ilé ẹ̀kọ́ rẹ̀ ni. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwọn ọmọ mẹ́ta tó kù náà ilé ẹ̀kọ́ tí ìyá wọn fẹ́ kó lọ ní Nàìjíríà ń bí ọ̀nà làwọn náà ń lọ. Pàápàá jùlọ àwọn ilé ẹ̀kọ́ gíga aládàáni, àwọn universities tó jẹ́ ti aládàáni tó ṣe pé ọmọ kan lọ́dún kan àwọn ń san lórí rẹ̀ nǹkan tó ń lọ bí mílíọ̀nù 2.5. Agbára táwọn ọ̀ka lọ títí, nítorí pé táwọn bá gbìyànjú títí táwọn tiraka títí táwọn yọ owó náà táwọn ná lórí àwọn ọmọ àti ilé, nǹkan tí àwọn lè rí san fáwọn ọmọ yìí èyí tó yẹ kó san mílíọ̀nù 5 bóyá mílíọ̀nù 1.5 ni. Akramakumullah, díẹ̀díẹ̀ ìyá ti torí pé wọ́n ń bẹ lọ́wọ́ tóun ọgbà ọmọ gbogbo kúrò lọ́dọ̀ bàbá. Àwọn ọmọdé ni tó ṣe pé wọn ò fẹ́ gbọ́rọ̀ bàbá mọ́, kódà wọ́n tún blọ́ọ̀kù bàbá wọn, tí bàbá bá ń pè wọ́n wọn ò rí wọn pè má. Ìyá láti ọdún 18 àwọn ò rí pè má. Ó ti lọ sí Amẹ́ríkà láti ọdún 18 kọ̀wé ẹ̀yìn má, ọ̀wá bí wá Nàìjíríà tí ọ̀dọ́dọ̀ àwọn ọ̀màmá pé báwọn ti ṣe wáyé o, àwọn ṣẹ̀ṣẹ̀ jáde lọ́sítù ni, nítorí pé hílàhílo lẹ̀mí àwọn ń ṣe lójoojúmọ́. Hílàhílo pé àwọn wà bímọ gbogbo gbèsè ayé àwọn nù, ọmọ mẹ́rẹ̀ẹ̀rin táwọn bí gbogbo wọn kọ̀yìn sáwọn, talẹ́ni tó sì mú wọn kọ̀yìn sáwọn ìyá wọn. Wala hawla wala quwwata illa billah. Èrè ilé ayé àwọn gbogbo ẹnu iná nìyá ti kọ́ wọn kí wọ́n di ọ̀tá wọn. Wọ́n á wò wọ́n á ní ọkùnrin lẹ́pẹ́ gbogbo àwọn ọmọ ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni. Tó bá yẹ pé ọmọbìnrin kan gbé láàrin wọn kí lẹ rò pé ó ṣẹlẹ̀, bàbá náà dákẹ́ lọ. Ìwọ tó ọ̀fẹ́ ọmọbìnrin nítorí kí ẹ rántí eléyìí ní ìsìnú. Tó bá yẹ pé ọmọbìnrin kan bá ń bẹ láàrin wọn, ètí ò bá yakàtà yọ yakàtà, ṣùgbọ́n gbogbo wọn ní yakàtà. Ọmọbìnrin ó pàkíyèsí gbogbo wọn, ẹ má jà ṣe bẹ́ẹ̀ sí dádì wa, ẹ má jà mú bàbá wa lọ́tà. Tó sì dá kí bàbá wa máa wá wa lórí ẹ̀rọ kó má rí wa bá sọ̀rọ̀. Ṣé ń dọ́ tí bàbá ń bá yọjú síbi tá a wà, sápà ń bẹ lé, àkúní yọjú sí wọn, àwọn ò rí wa pè lórí ẹ̀rọ, sáwà láwa yọjú sí wọn. Tó bá pọ̀ ọmọbìnrin bá ń bẹ láàrin wọn, iná là máa ń sọ pé ọmọbìnrin míì ni ò ti jẹ́ kí mọ̀lẹ́bí mi ò ti fọ́. Ọmọbìnrin míì ló jẹ́ káwọn bọ̀ọ̀dá tó fẹ́ yáyàkuyà mọ́ bàbá wọn lọ́wọ́ kó rí wọn wálé. Ọmọbìnrin míì òun ló mú màmá wọn wọ́n sọ àwọn dọ̀tá bàbá wọn. Nítorí pé ọmọbìnrin
lọ́pọ̀lọpọ̀ Allah máa ń lò wọ́n sábàbí kí ìdílé ọmọ fọ́ láti ọba tó wá sọ pé ọmọkùnrin ẹbí ọkùnrin nìwọ náà ẹbí ọmọ bó ṣe burú tó ìwọ gan ọlọ́rọ̀ náà nìsín ọ̀rọ̀ mélòó ló ń gbọ́ sí bàbá rẹ lẹ́nu ọmọkùnrin ni ṣé bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọkùnrin wọ́n máa dúró pé kí ni bàbá kan ṣe fáwọn ni bàbá kí ni pápá tó lọ bá ti rí pé òun ẹ̀ ti ní jọ̀bọ̀jọ̀bọ̀ kan lápá òun bẹ lápò òun omi ìgò lówó lápò sakọjìyà ni tó bá ti rí pé òun ga báyìí yóò máa wo bàbá rẹ̀ ń pé kí ni bàbá ẹ̀ sì máa pé máa pariwo mẹ́yẹ̀ síwájú àwọn èèyàn láti máa bá ẹ gbọ́dọ̀ fa ọmọ tẹ́ ẹ bí aláìní lórí lọ́wọ́ ponú bàbá rẹ̀ títí láíláí ọmọ náà lọ́jọ́ níwájú ẹ̀ títí láíláí ẹni tá máa bá wí lọ́jọ́ lọ́dọ̀ bàbá rẹ̀ nítorí ọmọbìnrin ọmọ ṣe bẹ́ẹ̀ sóbì rẹ̀ tí ọmọ wa wò pé bàbá ń bá mi wíwájú àwọn èèyàn ókè lẹ́yìn wọn wọ́n ti bọ̀ wí wọ́n mọ kádìjọ́ lórí eléyìí túmọ̀ sí pé àwọn ọmọbìnrin kí lẹ fẹ́ mọ kórìíra wọn sí àwọn ọmọbìnrin nígbà tẹ́yìn ẹ ṣe àwọn èèyàn ayé jàhílíyà ẹ wàá máa ronú pé àbíkẹ́ lọ pọ́ mọ́ ni nígbà tó jẹ́ kóbìnrin ló bí àbọ̀ bí ọba kú kókú ọdájú pé gbádùn bí ọba kú kókú báwo tí èèyàn bá láàánú wàláhì èèyàn gbọ́dọ̀ rorú ẹ̀ dépòdépò kọ́ sọ jáde lẹ́nu oṣù mẹ́sàn-án tẹ́nìkan fi diwọ́ disẹ̀ sínú kó tó di póbi lọ́jọ́ tí ó bí ma ó yí àbúrò kú ẹlòmíì bá bẹ́ẹ̀ lọ. iná ni wọ́n á bí kalẹ̀ fún ọ ìwọ́n wá ń tọ́ tìkórira lọ́wọ́ ń bẹ lọ́dọ̀ rẹ pẹ̀lú pọ́n kanra máa èwo ni ẹ sọ́ma ńgbà tó jẹ́ pé ó ti ń bímabìnrin olúwa wá fọmọ kan ọmọkùnrin ó fi là wọ́n láàrin wọ́n á ní ọ̀kan là ńlẹ̀ wọ́n á ń gbé gẹ́gẹ́ ọ̀kan là ńlẹ̀ wọ́n á ń tọ́jú lẹ̀ ń fẹ́ lójú lẹ̀ ń fẹ́ mú ìgbà tí ọ̀kan là ó dàgbà kò láàánú torí pé ẹ ti fayọ̀ fọ́nfọ́n ẹ ti fayọ̀ bá tiẹ̀ jẹ́ kò láàánú kankan kó náà máa ń wò yín ti kàtẹ́gbin ni ó tún bẹ̀rẹ̀ sí ní sọ pé ilé bàbá tó ń lọ wá yìí kí dájú náà lọ lé bàbá rẹ̀ ilé bàbá tiẹ̀ ni wọ́n wà ẹ̀mí náà bàbá rẹ̀ tún mọ́ kọ́ ẹ̀lẹ́ máa kó lọ lé bàbá yín ẹ̀dá àṣẹlẹ̀ bímọ tí ó wà yí ọ̀gá mẹ́ni lọ́ba ṣùgbọ́n ẹ̀yin náà ni ẹ̀yin náà lẹ́fà ẹ̀yin náà lẹ sọ pé ọmọkùnrin lẹ́ ń wá ọmọkùnrin dájọ́ ọmọbìnrin lọ ẹ̀yin ọ̀fọ́ ọmọbìnrin tí ó lọ sẹ́yìn ọ̀mà wọ́n fún mi ròyìn nípa bàbá kan bàbá yìí wọ́n lọ́mọ mẹ́ta ni wọ́n bí ṣùgbọ́n subhanallah èkíní kejì kẹta nínú àwọn ọmọbìnrin yìí ìgbà tí kálukú wọn lọ́kọ ẹni tó ń gbèlú òkèèrè ṣiṣẹ́ ńláwọ́ kọ wọn bí wọn lẹ́nìkan ń bẹ ní Australia ọ̀kan ń bẹ nílùú òyìnbó mi ọ̀kẹta náà tún ń bẹ nílùú òyìnbó mi wọ́n wá ní àárẹ̀ gidi kan wá ń ṣe bàbá tó pè fákèsì ó bùkátà kọ́mọ kan wà nítòsí wọn tí wọ́n máa tọ́jú wọn torí pé bàbá ti dàgbà ìyá náà ti gbó sí ìyàlẹ́nu láti Australia ńlọkọ èyí tí wọ́n ń pè mí ní tí ń fi ìyàwó rẹ̀ ránṣẹ́ sí Ìbàdàn tí ìyàwó sì ń ṣoṣù mẹ́fà gbáko tí fi ń tọ́jú bàbá ọkùnrin nìwọ tó lè ṣọ̀sẹ̀ mẹ́fà gbáko tó máa tọ́jú bàbá rẹ̀ tí ọmọ kan bá lòun dánrú ẹ̀wò pípòsè rẹ̀ lásán yóò jẹ́ nǹkan tó ṣe pé reluwé ò lè kó tó máa gbọ́ àwọn tọ́jú yín ní sí gbogbo sẹ́lẹ̀ ti dúró òun tọ́jú yín ní sí gbogbo náà sì tọ́jú lé òun ṣe kìíní kan ní subhanallah láti Australia kódà mi mọ̀gbà tó sọ Allahu akbar táwọn èèyàn tó dáa tó bá ìtúsẹ́kù láyé ló ti fìyàwó rẹ̀ lẹ̀ ló wá sí Nàìjíríà ní tọ́jú bàbá rẹ̀ fóṣù mẹ́fà Allahu akbar tẹ́lẹ̀ ìtumọ̀ sí wípé ẹ dákun àdádálẹ̀ ní kẹ́ máa kórìíra ọmọbìnrin o àdádálẹ̀ tó lù ọ̀fẹ́ òun náà ní kẹ́ máa kórìíra àwọn ọmọ tẹ́ bí lóbìnrin kẹ́ máa kórìíra pé ìyàwó yín bí obìnrin kẹ́ máa kórìíra ìyàwó yín torí pé bí obìnrin ẹ jẹ́ ká bẹ̀rù Allah kò sí kàtà wà lè ṣe kò sí kàkàtà lè dá gbogbo àbá sì ṣe fẹ́ kọ́ ọmọ jẹ lọ́mọ jẹ
kò sí lọ́wọ́ ọkùnrin bẹ́ẹ̀ ni ò sí lọ́wọ́ obìnrin ẹni tó bá gbólúwa ló máa ń boni olúwa ò sì gbọ́dọ̀ bùnyàn lẹ́bùn ká máa kára ká máa bínú ká máa bára jẹ́ ká máa wò pé èwo ló fún mi yìí àdádálẹ̀ nínú àdìsá nàbẹ̀wò Muhammad sallallahu alayhi wa sallam aqulu qawli hadha wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله هو من حديث النبي محمد صلى الله عليه وآله وسلم ومن ابتلي من هذه البنات بشيء فأحسن إليهن قلنا له حجابا من النار قلنا له سترا من النار متفق عليه النبي محمد صلى الله عليه وآله وسلم ولن كان تلو أبافو ننكا كبينين وما بيني واي توا سيدادا سوا وما بيني وجاكا غافو إدابو فو تيو نفي وانا الإمام البخاري أتي مسلم لو باوا ننا باوامي من ابتلي بشيء من هذه البنات فصبر عليهن كنا له حجابا من النار ẹnikẹ́ni tó lọ́wọ́ bá fún ní nǹkankan nínú àwọn ọmọbìnrin yìí tó wá ṣe sùúrù fún wa wọ́n jẹ́ gàgá fún níbi àtiwọ́ná nínú ẹgbàá wa mi eléyìí tí Imam Muslim nìkan gbé jáde Ànábì ní man 'ala jariyatayni hatta tablugha ja'a yawm al-qiyamati ana wa huwa Ànábì ní ẹnikẹ́ni tó lọ́wọ́ ẹlẹ́dàá wa tó bá fún lọ́mọbìnrin méjì tọ́ tó sì tọ́ wọn tọ́tọ́jú wọn bó ti ṣe dá àti bó ti ṣe yẹ títí tí wọ́n fi bàlágà àwọn ọmọ yìí fi ń lọ ilé ọkọ yóò wà lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmà àtẹ̀mí àti ẹ̀ Ànábì ní ọmọ àká rẹ̀ méjì báyìí láti ṣèjọ wà. Al-Imam Muslim ló gbé ìjáde wọn látọ̀dọ̀ Imam Tirmidhi rahimahullah oní man 'ala jariyatayn dakhaltu ana wa huwa al-janna kahatayn ẹnikẹ́ni tó bá tọ́jú àwọn ọmọbìnrin méjì yóò wọ àlùjánnà lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmà àtẹ̀mí àti ẹ̀ bá ti ṣèjọ wà ní. Ànábì tọ́ka sí ọmọ ká fábẹ́là àti tààrin ẹ dákun wọ́n sọ pé ẹni tó lọ́wọ́ bá fún lọ́mọkùnrin méjì tó bá tọ́jú wọn nítorí pé wọ́n ti mọ̀ pé ìtẹ́ ń wá nù èyí tẹ́ ẹ̀ fẹ́ tí Olúwa bá fún yín tẹ́ẹ̀tì torí rẹ̀ kórìíra wọn tẹ́ẹ̀tì torí rẹ̀ pa wọ́n tì tẹ́ẹ̀tì torí wọn fi wọ́n lẹ̀ kí wọ́n máa ṣe bá bá ṣe lè ṣe ẹ̀yin náà lẹ́ ń tọ́jú wọn ẹ̀yin náà lẹ́ ń wò wọn ẹ̀san ńlá tí ń retí yín nù tó bá ti jọ́ gbẹ̀ndàl kìyàmà ẹ jẹ́ ká bẹ̀rù Allah káwọn ti pé nítorí wa bá ṣe ó ti ṣe náà ni kò sí bàbá ńlá kó ẹni tó tó láti polú alẹ́jọ́ kọ̀tẹ́mi lọ́rùn abẹ́ Allah azza wa jal kó bá fa àlùbáríkà àti ìbùkún sáwọn nǹkan tó fi rọ̀ wá lọ́rọ̀ olú ẹlẹ́dàá kó sáwọn ọmọ wa lọ́mọ alálùbáríkà àtòbìnrin àtọkùnrin wa olú àkóso wọn lọ́mọ dáadáa kó sáwọn náà lọ́mọ dáadáa fún àwọn òbí wa olú ẹlẹ́dàá wa kó tún ilé àti ọ̀nà oníkálukú wa ṣe kó má ṣe dàlámàrí wa rú kárántí nígbà tá à ń sọ̀rọ̀ nípa àwọn àdádálẹ̀ eléyìí táwọn èèyàn gbé wọ̀ bí ẹ̀wù tó sì jẹ́ ọ̀ràn èèyàn ká jìnà sí kárántí pé ara ń tó lúwa tó fi rán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sí wa kó fi yé wa ká lè bá a máa ṣe bó ṣe tọ́ ni ẹni táwa fi dáadáa ìránṣẹ́ sí kó fi yé wa nínú ọwọ́ rẹ̀ lórí wa òun náà ní ká máa ṣe àsọ̀láàtù fún اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي
وعن سائر أصحاب نبيك أجمعين، وعن التابعين لهم بإحسان إلى يوم الدين، وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين، وأذل الشرك والمشركين، ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم. اللهم كن لنا ولا تكن علينا، وانصرنا ولا تنصر علينا، وأيدنا ولا تؤيد علينا، وامكر لنا ولا تمكر بنا، واهدنا ويسر الهدى لنا. اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد، أن تقضي لنا حوائجنا كلها، دقها وجلها، سرها وعلانيتها، أولها وآخرها، ظاهرها وباطنها، برحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وأصلح اللهم لنا بلادنا نيجيريا، اللهم أصلح لنا بلادنا نيجيريا. وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين.